Africa Content TV. اللهم آمين.
واجعل الجنة مثواها ولا آمين. اللهم من الذي دعاك ولم تجره ومن الذي سألك ولم تؤتيه ومن الذي استعان بك ومن الذي توكل عليك ولم تكفيه يا كوثر يا كوثر يا كوثر بك نستغيث أغثنا يا مجيب واهدنا هداية من منك واقض حوائجنا واشف مريضنا واقض ديوننا واغفر لنا ولآبائنا ولأمهاتنا آمين. بحق القرآن الكريم ورسول الكريم برحمتك يا ارحم الراحمين. وصلى الله على سيدنا محمد وسلم تسليما والحمد لله رب العالمين. اللهم انت امرتنا بدعائك ووعدتنا باجابتك وقد جعلناك كما وعدتنا يا ذا الجلال والإكرام. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي. وحسبنا ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي. وهو حسبنا ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي. آمين 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 آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلاة الفاتحة فاتحة صلاة الفاتحة. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره الفاتحة الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق والهادي إلى صراطك المستقيم آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. صلينا بوجوهنا للذي خلق لنا سمعنا وأبصارنا وكل أجسادنا فتبارك الله أعظم العالمين. اللهم افتح لنا أبواب الخير، اللهم افتح لنا أبواب السعادة، اللهم افتح لنا أبواب الدين، اللهم افتح لنا أبواب الفضل، اللهم افتح لنا أبواب الرحمة، اللهم افتح لنا أبواب النور. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إبا يوبا النبي إبا يوبا النبي gbogbo àti àgbàpẹ tí ó gbẹ̀yìn wà nìyí, àtẹni tí wọ́n rí jókòó jó fún, àtẹni tí wọ́n rí jókòó jó fún, àtẹni tí ó kù lójú àwọn tó bí, àtẹni tí ó gbẹ̀yìn àwọn tó bí. Gbogbo àti àbágbàpẹ tí ó kẹ́yìn ọ̀rọ̀
wa náà ni pé a kò nulẹ̀ a wà ní kàkàkà ẹ̀yìn wà lórí wọn. Akí Ọlọ́run ọba tó ní wọ́n ṣe wà. Akí Ọlọ́run ọba tẹ́lẹ̀ kọ́ òní ẹ̀yẹ́wà òní. Akí Ọlọ́run ọba tẹ́lẹ̀ kọ́ òní ẹ̀yẹ́wà. Ọba tí ó ti ròyìn ara ẹ̀ pé láyé sàálù àmọ́ ẹ̀fọ́ àlù wà fún sàálù. Mo ṣe tẹ́ ẹ jáde ẹbí mílíọ̀nù gbogbo apààyàn láyé yọjú. Ọlọ́run nìkan ló bá pani kò ní lé mi lórí. Òun ni ẹ̀ka yóò jáde pé mi ni mo pa. Ẹ̀ka tẹ́ǹtì ẹ̀jẹ̀ wọn máa gbé mo ju kó bá mi tẹ̀lé yìí. Akí Ọlọ́run bá tiẹ̀ gba kíláàsì. Torí kò ṣe é má kì í. Bí nùnú ti pọ̀ ní olé èyí tó ṣe ya àrètí ẹ̀. Àmọ́ àgbà fọ́lọ́ náà ni. Ẹ̀dùnmọ́ mi náà yọ̀ yọ̀rọ̀ ó ní wọn tó ẹ́sìpẹ̀sì lọ láyé kò mọ̀ wò gálọ̀pù. Tó o bá ti wọ gálọ̀pù ọ̀nù ayé wa lásìlẹ̀tì náà. Mo kí Aláàjì wa Rashid, mo kọ́ kí gbogbo àwọn àgbàlagbà látọ̀dọ̀ bàbá wa Ìmáàmù àgbà Ìbàdàn. Bàbá Mọ́gàjí Bàásùnù, bàbá wa àgbà Bámidélé ọlọ́jà ayé pẹ́ gbogbo ẹ̀yìn afáàní kalẹ̀ láì ní gbàsíkò. Àkí ọlọ́dàra yìí bàbá wa ní orísìíríyàn. Àkí ọlọ́dàra yìí. Aláàjì Rashid Àyìndé láti lọrin nílé ìyàwó tó ṣaláìsí yìí àfi ẹ̀yìn náà ọlọ́wọ́lá ṣé wò hádìmá wọ́lá ṣé wò kàhálùdì wọ́lá ṣé wò hádàmà ọmọ ṣàbàrọ̀ ìlójú. Akí Aláàjì wa Rashid Àyìndé mẹrẹngẹ ẹ̀rí kú màgùdù fi jẹ ẹ̀fọ́ kú màgùdù fi jẹ màgùdù kú ọ̀dọ̀mọ́ rẹ̀ tí ó jẹ. Kò sí afárá lòún téèyàn lè máa gùn láyé yóò máa bá rẹ̀ lórí afárá àbànújẹ́ lẹ́kọ̀ọ̀kan. Àwa kì í bá a bá yín láàyè ká máa bá àwọn ènìyàn Ọlọ́run. Ìkànnì afárá àdùnnú yìí ni wọ́n já lẹ́sẹ̀ yìí Ọlọ́run mú yín bó. Bàbá tí ó ṣòwò àṣì àmọ́ lọ́dọ̀ wọn. Àmọ́ bàbá Àyìndé ẹ má jẹ́ ó pọ̀ ká ẹ lè ra àwọn ọmọ ìbádé bíi tí ẹ̀fẹ́ lọ́n fẹ́ sìn wọlé. Arákùnrin kan bẹ láyé Ànábì wa Muhammad. Àwọn tó yóò bá Ànábì wa. Àfáàní kó wa lọ́mọ tó bíi méjì kan. Àdéhùn kan wá dé bá àfáà yìí, ìkànnì àpò rẹ̀ rí. Ẹ̀dá kùtà ló wà ń bẹ̀ yẹn. Al-Qur'ani sọ̀rọ̀ ẹni náà sọ̀rọ̀. Àdéhùn wá dé bá àfáà yìí. Mo kàn fẹ́ sáré ìjàbẹ̀ fún yín ni bàbá ní oṣù wá sí. Bí ìbànújẹ́ bá pọ̀ jù lọ́kàn, a máa mú dùnú tí ń bẹ nínú ayé ẹni kú lára ẹni. Torí pé tí ó padà wọn nọ́ọ̀sì kò ní retí ìdùnnú yẹn wọn. Èyí ò gbọ́dọ̀ ké káwọn ọmọ tó máa ké. Àwọn ni wọ́n lè rí àwọn ọmọ. Wọ́n sì gbà káwọn ọmọ rẹ̀ yìí. Wọ́n mọ̀ kẹ́yìn náà lẹ́bàá. Afá ìwà gbé ní àtàǹpàkò. Nígbà ògbé látàǹpàkò ó wá pé ọmọ tó rẹ̀. Ọmọ tó ní àbò wá ní tí ó ṣe mí lọ́wọ́ ni olórí tọ́lọ̀ fẹ́ fi ṣe. Tó bá ní wọn lọ. Àdéhùn mi tún wọlé bá àfáà yìí. Wọ́n tún kọ́ ọmọ tó ní àfáà ni olórí tọ́lọ̀ fẹ́ fi ṣe. Àfáà ni àkọ́dà pé ọ̀rẹ́ wọ ọmọ tó yìí. Bí ò bá rí ọ, mo gbé látàǹpàkò olórí tọ́lọ̀ fẹ́ fi ṣe. Ìjọ ayé rẹ̀ ní orí bọ́ lójú tèmi olórí tọ́lọ̀ fẹ́ fi ṣe. Àfáà ní ìdálẹ́ ká lọ ìbáni mú ọ lọ. Olórí tọ́lọ̀ fẹ́ fi ṣe. Àfáà wa lọ dálẹ̀ ẹ yóò bá dọ́dọ̀ wà fẹ́. Àfáà yìí wá lọ dálẹ̀ ó bọ́ sọ́wọ́ àwọn agbẹ́ni àti wọ́n fẹ́ fi èèyàn ṣe tuntun nínú ìlú yìí. Wọ́n wá mú àfáà ìgbẹ́ ẹ̀yìn láàlò. Àmọ́ ká tó lò ó ẹ̀jẹ̀ á béèrè ìṣó ní nẹ́tíwọ̀kì ká fi lò lára. Ẹgbẹ́ adágbègbà wá ẹ̀yẹ babaláwo ẹni ó bá a dáfá. Ó wá gbé fàjẹlẹ̀. Ẹ̀ ń tẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀bẹ̀ wọ́rọ́. Ara wo ló tọ̀? Ó wá gbé fàjẹlẹ̀. Ẹ ṣe mọ́mọ́ dá ẹ bá tọ̀ èèyàn kúrò bí ọ̀rọ̀ yìí. Ó wá gbé fàjẹlẹ̀. Ẹni tẹ́ ẹ mú wáyà lè lò ó. Àbí òun ni àbá àbáyá ni èmi ìsábí ọ àyẹ̀tẹ̀ máa pè mí lábẹ́ ọwọ́ tó tiẹ̀ kọ́kọ́ kó kéyìn náà àti rí ọba bí òun ní ọ̀rọ̀ látàpá kó. Wọ́n bá ní kọ́ máa lọ ọkùnrin mẹ́sàn-án mẹ́wàá wọ́n bá ní wọn lọ lọ́ba tó kọ́ máa kí ọmọ kí òun mo mọ̀ rìn lónìí ọ̀wá rí
ẹ máa gbọ́ bàbá gbogbo àdéhùn tó bá ti wọlé kò sẹ́lẹ̀ in àdájà ńláwó àmọ́ra fún àtẹ̀kùnmá òbí ìlú olùwà bá ti gbé tiẹ̀ dé ìrúgbẹ́ ìdá gbogbo ilẹ̀ afáàbá ni ọmọ tó ọmọ kankan òdìtà aláàní mú ọ lọ tó lóní tọ́lọ̀ fẹ́ fi ṣe wọ́n mọ̀ sí òun mú wọ́n wá ní wọ́n fi èèyàn ṣètùtù nílùú yìí wọ́n wá mú òun wọ́n wá lábẹ́rún lòun ní òun tí ń bá wọn fà wọ́n padà mọ̀ pé abẹ́rún ní òun wọ́n lè bí mo sọ fún yín pé ọwọ́ yín tó gé òní tọ́lọ̀ fẹ́ fi ṣe. èmi tẹ́ ẹ̀ mú lọ bẹ́ẹ̀ bá mẹ́rin lọ ń bá wọn ti lẹ́yìn lábẹ́rún ni wọ́n lọ wọ́n lọ ẹ̀ pariwo lọ́jọ́ èyí òní tọ́lọ̀ fẹ́ fi ṣe. èyí yẹni kí ló mọ̀ ṣùgbọ́n nínú bá dẹ̀ máa ráwọn àpèníjà kan kò ní mọ ta ni wọ́n pè lọ́dọ̀ olórí kọ́ lójú yìí mọ́ a ti fẹ̀rí mọ́lé yìí olúwa tó dára mí àtúwọ́ ilé wa bá ìsọ̀ tó gbogbo ẹni bá bá wa sàmì àtúwọ́ lè tẹ̀lé ẹ bá ṣe alámúnà ṣẹlá kan alámútàrà kẹfà kan àpìọ́ gbogbo tẹ́ máa fojú yírí tọ́ka yóò fi máa ṣàárẹ̀ wọ́n jẹ́ fojú dáadáa gbogbo tó kù lórí ọlọ́run lọ́wọ́ yìí wọ́n jẹ́ kàbàjẹ́ nílá bisimilahi rahman rahim alamusira alasasira ọwọ́dàna akọ̀wùsira alẹ́ni akọ̀wùsira wàrafàna lakatikira fẹ̀yìnà àyọ̀sí yusra ìnà àyọ̀sí yusra fẹ̀yìnà àtàwọ̀sọ fẹ̀yìnà àyọ̀kọ̀fọ̀dà bisimilahi rahman rahim alamukara kaifa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa anzala alayhim tadlil bijaratin sijil faja'alahum ka'asfin ma'kul lọ sí ọ̀rọ̀ lọ kámọ́ wà gbára wa lásìkò ànánsù lọ́dọ̀ ń pàwé onígbàgbé bá a ti wáyé àwa dárò tẹnìkan kó lè yá olówó fi ṣáà olúwa ń dára ní gbogbo gbà ní o ikú ọwọ́ ikú ẹ̀kọ́ káwọn bàbá wa bá wa ṣàdúrà gan ojúbà tó ń pè fún bàbá wa gbà lásọ̀rọ̀ wà láàyè tàlá ẹ̀ ojúbà ńlá ni ibi náà làwọn tá a ti gbọ́ ti Ibrahim omiyale bímbọ ẹnìsì olúwa bíọ báwa tilẹ̀ wà lọ́wọ́ ṣàlùyọ̀ àlùkò ogun rẹ ni o kìí yàdá kìí yọ̀bẹ kìí yọ̀kùn ogun ọlọ́run ní wọ́n fà lọ́wọ́ jà wá o àgbà ọmọ ẹ̀yà wà ní ẹ̀lúwọ́dà ẹ̀yà gáàsì fọ̀lùbádà ẹ̀yà dáfẹ́ ẹ̀lúwọ́dà ẹ̀yà ìsẹ́yìn ẹ̀lúwọ́dà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من خلقة ثم يخرجكم طفلا ولتبلغوا أشدكم ولتكونوا فإنما يقول له
مال ولا مال. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت سبحانك إني كنت من الصالحين. اللهم صل على روحي سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله وصحبه وسلم. àfi gbogbo tàbí àfi kí ọlọ́run gbogbo ọ̀la. àfi gbogbo tàbí àfi kí ọlọ́run gbogbo ilé dágbára lò ìní agbára ilé dá lò. àfi gbogbo yìí àfi kí ọlọ́run lórí ìláṣẹ. Àbíkí lórí ìláṣẹ àbíkí lórí pé wọ́n fẹ́ lu àṣẹ kò sẹ́ni tí ó fi léèrè pé ẹni máa ń so. Nínú gbọ́dọ̀ yìí náà àti kí àdéhùn wa kàn án mọ́. Àwọn àpàdé sọ́dọ̀ àwọn ọ̀fà ìgbẹ́gbẹ́ yìí wọ́n ní ká sọ̀rọ̀ ọlọ́run. Àwọn èèyàn tó tóbi sí ilé ìjòkó yìí. Ìtọ́jú àwọn èèyàn tó tóbi tó wá ìjòkó yìí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àgbàlagbà àwọn àfa. Bí wọ́n bá yí ọ̀bá àgbà ìmáàmù àgbà ń bẹ́ nìkan. Sọ̀rọ̀ bí wọ́n ti dábàá bá àgbà ìmáàmù ilẹ̀ Ìbàdàn wọ́n ti dábàá bá àgbà bá dà sùn nínú. Wọ́n tún wá ń lé ọmọ wọn ọ̀gá àgbà yá mímú àgbà àwọn náà tún ṣe bí wọn. Wọ́n bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbàlagbà ní ìlú wọn ìjọba. Bàbá wa ẹ̀dá wọn bẹ̀ ń jọba. Ẹ̀dí ọ̀pẹ̀lá sí ikú. Àwọn èèyàn náà bẹ̀ ń jọba. Bàbá wa sísẹ̀mù bẹ̀ ń jọba. Bàbá wa bẹ̀rẹ̀ lóòtú bẹ̀ ń jọba. Bàbá wa ọmọ wọn lọ bá ti gbọ́ ìyá kan lé àyùmáyé pẹ̀lẹ́ ẹ̀rọ nígbà tí wọ́n kó kéré sí ọjọ́ ní orí aláàdúrà àdúrà sí ọ̀bẹ gbogbo ọ̀rọ̀ tó pàtàkì pẹ̀lú sẹ́yìn ìgbẹ́ pẹ̀lú lẹ́yìn wọ́n bá lẹ́yìn wà fà. Ọ̀rọ̀ mi kásíkà àwọn náà bẹ́ẹ̀ jókòó ẹ̀rọ sí fún.
Magaji Tasa. Alhaji wa Muhammad Taufik Magaji Asa. Ẹgbẹ́ àṣà fún ọ̀la. Wọ́n bọ̀ ọ́ àwọn àgbàlagbà. Ẹ̀sìn kú ojú ojú ọ̀nà wọn ní àná. Ẹ̀sìn kú ojú ọ̀nà wọn. Ẹ̀sìn kú ojú ọ̀sẹ̀ wọn. Ẹ̀sìn kú ọmọ. Ẹ̀sìn kú ọmọ. Tọ́lájọ́ yìí alájọ́ ń dókòó tí ẹ bá ń gbàgbé ọba tí bàbá ẹ̀rọ ọdún mi. Àwọn ọmọ wòye pé àwọn bàbá yìí kúrò bá àwọn bàbá yìí. Ẹ sì fi ọwọ́ tán. Nígbà tí wọ́n gbọ́ ń jọta, wọ́n á pàdé wọn, àwọn tí ń lọ làwọn ń bọ̀. Wọ́n á fẹ́ kí wọ́n á ní kí wọ́n má wọlé fi mọ́tò wọlé. Nítorí àwọn ní òbí àwọn ń gbọ́nà ìṣòro bá gbọ́dọ̀ wọ́n ní Yorùbá. Báwo ni ọba àgbàyẹ ṣe ní ìwà gbọ́nà? Ayé wa fún olùkọ́ sọ̀rọ̀ ìgboro, ààrẹ ló ń kí náà wọ́n. Ayé wa ń gbọ́dọ̀ ìpamọ́ ìlú. Ase sudah dari saya Yesus. Ini saya Yesus. Kita berdoa. Ayo. Orang ada. Kalau mana pun berdoa. Awak itu boleh awak saya nak berkabut di luar ni. Itu boleh berkabut di luar. Kalau orang berkabut di luar. Kasi boleh. Itu boleh lagi di luar. Ayo apa lagi sih? Dah pasal kamu dulu bila kamu tak ada Yesus. Mari enduro. Wọ́n wá ní àfikún wọn bí àwọn kàfẹ́ mi náà. Pé ní ìgbòho yẹn ni pé ká bí àwọn bí ká lọ bí àwọn bí wà nípa nínú ilé. Ká lọ bí àwọn ọmọ nínú ilé wà nínú ilé. Lórí àwọn ẹ bá sọ sí ìyá ẹ̀rọ wọn náà. Wọ́n lọ wá sí ìyá ẹ̀rọ wọn náà. Ìjọba àwọn ẹgbẹ́ yìí, ìjọba tí wọ́n á ṣe pọ̀ pẹ́ mi, tí ò ní fẹ́ẹ́kẹ́kẹ́ ní bó ṣe wá sí gbogbo lọ́wọ́ púpọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n nígbà mí lọ́dọ̀ pé ìsáyìn rẹ̀ hàlì, ìsáyìn rẹ̀ hàlì, áwùsá omi ìsáyìn rẹ̀ mọ̀kọ́rọ̀ mi.